àwọn àfọ àwọn oníṣẹ́ jálàbí náà ní náà ṣe ọ̀dẹ̀ ni ọ́ àwọn tí wọ́n ń ṣe jálàbí sáwọn náà lè pè wọ́n ní àbá àwọn jálàbí náà wọlé wá báwọn. oníjálàbí ní wọlé wá ẹ̀yin ṣe ń lọ sí hospital fúnra yín kí ni dókítà ń fi hospital ṣe jálàbí ni àwọn ọmọ ọlọ́wọ́ yà bí ògbówó ó gbowó kí ni jẹ́ tẹ́sì àìmọye skáànì tí wọ́n ṣe tí wọ́n rí rìsọ́ọ̀tì àìmọye tẹ́sì tí wọ́n ṣe tí wọ́n rí rìsọ́ọ̀tì lórí 250 270 ṣẹ́jọ́ owó padà fún ọ yìí. tẹ́sì lọ́dún jẹun jù. tẹ́sì lọ́dún jẹun jù ṣẹ́jọ́ owó padà fún yín rí ni. kò sí tí wọ́n ń ṣe lọ́sídùú náà jálàbí ni. àdìmọ́nu kí lè fi ń ṣe jálàbí. rúkìá kí lè fi ń ṣe jálàbí. ókè gbogbo yín lè wọ́n lọ dà sí ṣe ájì nísì. kí lè fi ń ṣe jálàbí ni. ṣé kò níye tá ń lọ Mọ́kà. ṣèbí ó sà níye tá ń lọ Mọ́kà. ó sì níye èèyàn tí ń lọ Mọ́kà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. kí lè kú gbogbo yín pátá lè wọ́n sọ ayé. Alhamdulillah, arúgbó fún Allah bàdẹ́dà àtọ̀rọ̀ kí á ti gẹ̀ fún ìṣẹ̀lá Muhammad sallallahu alaihi wasallam wa ba'd. Gbogbo wa la gbọ́n tí Ahmad Nakib al-Ashraf sọ. So nípa jálàbí tí gbogbo wọn bá káàkiri. Oye, àkọ́kọ́ náà, so gbogbo ala ti mọ̀ pé àti túbọ̀ oníbídíà àfi tálọ́bẹ̀ ẹ̀dà bá ṣe kíni tálọ́bẹ̀ ẹ̀dà bá ṣàánú wọn tálọ́bẹ̀ ẹ̀dà bá fẹ́ kẹ́ wọn lókù torí gbogbo rán àwọn eléyìí àwọn ti nípinnu wípé orí ìlànà òfò táwọn wà àti orí ibú táwọn wà lórí rẹ̀ làwọn fẹ́ kúlé lórí àmọ́ bá wọn bẹ alọ́bẹ̀ ẹ̀dà kó bá wà fọ́nà mọ́ wọn. So ẹ̀dà kan ẹ máa wá ìmọ̀ kan fa àwọn ẹni tí wọ́n ń ṣe àmójútó àìsàn sickness ní hospital ó fẹ́ fi wé iṣẹ́ orí ibú táwọn gbé dání tí wọ́n ń lẹ̀ mọ́ Islam oògùn ṣíṣe oògùn abẹ́nú gọ̀ǹgọ̀. So iṣẹ́ òfò torí iṣẹ́ òfò ní iṣẹ́ jálàbí iṣẹ́ àdánù ni iṣẹ́ eré ibú bóyá ká máa làámọ́lẹ̀ fún yín báyìí kẹ́lẹ́bà nílàkàì. So iṣẹ́ orí ibú ní iṣẹ́ jálàbí. So ó fẹ́ máa fi hospital iṣẹ́ tí wọ́n ń ṣe lọ́spítù fẹ́ máa fi wé in táwọn ṣe ẹ̀rákùnso jọra wọn ni. ẹ̀rákùnṣe lọ́spítù ṣé béèyàn ó ṣe rówó ni wọ́n ń tírìtì fún yẹn bẹ̀ ṣé béèyàn ó ṣe rọ́jàtà ni wọ́n ń tírìtì fún yẹn bẹ̀ ṣé béèyàn ó ṣe ní àlékún arísìkí ni wọ́n ń tírìtì ń bẹ̀ ṣé ìdáàbòbò ni wọ́n ń tírìtì ń bẹ̀ bídíà máa ń gba ọpọlọ èèyàn tí wọ́n àgbèjúwe pé bídíà máa ń gba làákàyè lórí èèyàn Nakib al-Ashraf yìí ni àgbèjúwe tó tóbi jù fún nǹkan yẹn. So òun ni al-masalul a'la fún pé bídíà máa ń gba làákàyè yẹn ẹ̀rá kúbò ló ṣe jọ mọ́ra wọn. So tó bá fẹ́ dàbí hospital lọ́kọ́ àgbo náà lọ́kọ́ bọ́n ṣe ń ṣàgbo náà tó bá yá sí pé ó fẹ́ dà gẹ́gẹ́ bí hospital tó bá fẹ́ farajọ hospital lọ́kọ́ àgbo náà àmọ́ ó wá jókòó sọ pé òun ṣe jálàbí ó wá já sí pé òun tẹ yèpẹ̀ òun wo omi ó fòkà sọ́wọ́ òfin woṣẹ́ àbí ìkéyìí nínú ìran tó máa ń gbà fi woṣẹ́ òun sógun awọ́rò ògùn òṣòlẹ̀ ògùn ìtajà ògùn agbélépọ̀ta ìṣọ́rẹ́ àbí ìṣọ́ra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹlẹ́bọ ní àfà ẹlẹ́bọ ní ọ́. So tó bá sì fẹ́ ṣe iṣẹ́ hajj tó fẹ́ mọ kó àwọn èèyàn lọ sí hajj kìí ṣe àrọ́ọ̀mù kéèyàn ṣe. So eyín kọ́ ni táwọn aṣíwájú yín tí wọ́n gbé jálàbí léyìn lọ́wọ́ eyín kọ́ ni wọ́n rí fàṣẹ àti jálàbí àgbákò tẹwà lórí rẹ̀ tẹ́ ń pín jálàbí òun ni wọ́n rí fàṣẹ àti jálàbí. So òun dọ́gbọ́n wábi tó fẹ́ sáwọ̀ nítorí ẹ̀ ló ṣe ń sọ gbogbo àwọn sọkúsọ yẹn. Oye tó bá fẹ́ ṣiṣẹ́ hajj tó fẹ́ mọ kó àwọn èèyàn lọ sí iṣẹ́ tó fẹ́ mọ kó àwọn èèyàn ṣiṣẹ́ hajj fi kọ̀dírí àlẹ̀ fi ojú ọ̀nà ẹbọ anu àti ìsìnà tó wà lẹ̀ kó gba ìsìláàmù kó ṣe súnà kó mọ kó àwọn èèyàn lọ sí hajj lójú ọ̀nà tó tọ́ pẹ̀lú bí alábẹ́ẹ̀dà ṣe sọ tó jíṣẹ́ rẹ̀ ṣe kíni tó ṣiṣẹ́ rẹ̀ náà dẹ̀ sọ. Oye so fúndé eléyìí kò jọra wọn rárá àti rárá ìsìnà gbà ní tó wà nínú rẹ̀ alábẹ́ẹ̀dà yóò fi ọmọ náà àbí orí àwọn tí wọ́n orí ẹnìkan tó dá hospital lẹ̀ tó sọ pé káwọn èèyàn lọ máa
káwọn èèyàn lọ máa sàṣẹ àwọn èèyàn kán lè bá gbé pẹ́ṣẹ́ǹtì wa káwọn tọ́jú rẹ̀ àmọ́ alágbàpọ̀ ara rẹ̀ ṣe bó ní káwọn ọmọ kéwọ́ lọ máa sàṣẹ àwọn ọmọ olówó ní kán lè bá gbé wọn wá tó ń bá ya wèrè